It shall be well with you. Hey, Olúwa. Fẹ́ ìbò tẹ́ sọ ìbàbà. Daddy. Torí pé sọ ìbò yẹn. Eléyìí ẹ fi ra tíì ni o. Ẹ tẹ́wọ́. It shall be well with you. Amen. It shall be well with you. Amen. I say it shall be well with you. Amen. It shall be well with you. Amen. It shall be well with you. Daddy ó fẹ́ gbogbo owó mi It tán. shall be well with you. And with you náà ni. It shall be well with you. Olúwa iye. It shall be well with you. Bàbá àmín. It shall be well with you. Mo gbé mo. It shall be well with you. And it shall be well with you. Amen. It shall be well with you. Amen. Olúwa In Jesus' name. Amen. Pastor. Koto Ẹ ti parí àdúrà. Ẹ parí àdúrà yóò ní Jésù Olúwa wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀-èdè àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yín gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kàmàmà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ṣé rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. Á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Kán mọ̀ pé bàbá sì wà. Àlàáfíà. Bàbá irọ́ kìí sọ̀dọ̀ tèmi. Bàbá ọ̀dọ̀ tèmi. Àlàáfíà mo wà. Inú mi. Document jóná. Document ni mo ní over 500 million. Ó jóná. Bàbá o. Ránṣẹ́ Ọlọ́run alààyè ni. Bàbá o. Bàbá kára. Ẹ pẹ̀lẹ́ sà. Sára fi àlàbà yìí. Ṣé àdúgbò yìí ni? Àdúgbò yìí alágbára. Sọ gbogbo ìgbà ni mò ń gbàdúrà. Ẹ jẹ́ kí tó wá gbàdúrà lójú báyìí. Ránṣẹ́ Ọlọ́run alààyè. Àmín. Àti Agbala Gabriel. Yes, sir. Kò ní dàrú. Àmín. Kò ní bàjẹ́. Àmín. Gbogbo àwọn ènìyàn nílé lóko nítòsí lókè rere. Èyí tí ẹni lọ́kàn láti máa ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́. Mo gbàdúrà gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú àpò yín ò ní ṣòfò. Àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ ẹnìkan ti fún yín 50,000 bí. Àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ kankan wọn àti ẹ̀ tí ìjẹ́ kí àwọn tán gan. Ẹnìkan ti fún yín 50,000 sí. 50,000. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Nǹkan ló wà lẹ́nu ẹ̀ tó ń jẹ́ Ògo Ọlọ́run, ẹwà Ọlọ́run kò ní kó lára. Àmín. Èyí ìwà ipò rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run ni. Àwa ti tojú bọ tí ò yẹ ká tojú bọ. Àá dẹ̀ ti tọwọ́ tí ẹ bá ṣe pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni ẹ ti tojú bọ tí ò yẹ ká tojú bọ. Àá sì tọwọ́ bẹ̀ ṣẹ̀. Àá ti tọwọ́ bẹ̀ ṣẹ̀. Ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. èrè ńlá ni. Òun ló tẹ́ àwọn ọlọ́run. Tí wọ́n ṣe ohun tá a ti là kọjá tí ò sí mọ́tò mọ́. Ẹni kílẹ̀ pé. Wọ́n tó bá ń ṣe àwọn nǹkan tá a ti là kọjá. Bàbá ṣe lè yín ni. Ibi tá à ń gbé ni. Ibi tá à ń gbé lélẹ̀. Bó ló ṣe jẹ́ bàbá? Bó ṣe jẹ́ náà ni mo ti gbé sùúrù lérè. Mo ti gbé sùúrù lérè tí mo rent. Ẹ ti gbé sùúrù lérè, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Sùúrù lérè. Ok, sùúrù lérè, ẹ ti gbé sùúrù lérè. Rí. Mo ti gbé Mushin. Ẹ ti gbé Mushin. Bàbá ilé tẹ̀ ń gbére. Láyéláyé Ọlọ́run ní jẹ́. Láyéláyé ṣé bàbá ń tàn mí ni? Ibi tẹ́ ń sùn ni. Ibi tí mo sùn ni. Àwọn olè ló lé mi láwọn ilé tí mo rent déédéé. Ẹni kílẹ̀ pé? Àwọn olè. Àwọn olè náà lé yín. Àwọn ajagun adigunjalè. Wọ́n máa ń wá sí ilé tí mò ń gbé tí mo rent déédéé. Wọ́n máa ń wá sí ilé tẹ́ bá rent. Torí kọ̀ràn yẹn olówó ńlá ni. Agbébọn wa wọn ká mi mọ́lé lóru ṣe gbàṣà nígbà tó ń pọ̀ jù yàtọ̀ sí pé ilé jóná yàtọ̀ sí pé equipment jóná gbogbo equipment ni mo ní over 500 million ó jóná. Kọ́lá Olóòtú gbìyànjú. Bàbá Kọ́lá Olóòtú wọ́n gbìyànjú. Bàmí Kọ́lá Olóòtú wọ́n gbìyànjú. Òun la fi ya fíìmù kan tá pè ní Ṣọ́ba lójú ìdààmú olówó. Bàbá bá silent fóònù yẹn ká lè. Mo fẹ́ pa ni mo fẹ́ pa. Fóònù yẹn ni fíìmù yẹn ni èmi kọ́kọ́ fẹ́ launch. Mo fẹ́ ká ọmọ Nàìjíríà kọ́kọ́ bá mi launch because tó bá launch fíìmù yẹn tí owó wà rẹpẹtẹ. Ok, bàbá ẹ̀ tẹ̀jà kọ́ kí wọn náà ká wá jókòó ká wá sọ̀rọ̀. Ẹ kí àwọn èèyàn kẹ́ wá ṣàdúrà. Mo kí ẹ̀yin ènìyàn wa nílé lóko.
gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní diaspora àtàwọn tó wà ní Nàìjíríà mo gbàdúrà pé ire àti àánú kó wá yín. Àmín. ẹ ò ní mú sí. Àmín. Oṣù ò ní mọ̀ yín. Àmín. ẹ ò ní ṣàmì. Àmín. ẹ ò ní rí wàhálà. Àmín. fún Àgbàlá Gabriel iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú. Àmín. fún crew àti gbogbo àwọn òṣìṣẹ́ ní Àgbàlá Gabriel ìtẹ̀síwájú náírà àti náà yóò dé bá. Àmín Jésù. bó ti wá wùn kí ikọ̀ àti ìríjú tí Ọlọ́run ń lò fún Àgbàlá Gabriel pẹ́ láyé tó ò ní mọ bójì ọ. Àmín bàbá. Àmín. ò ní mọ bójì ọ. Àmín bàbá. ẹ̀mí rẹ pàápàá náà ò ní fò sọnù. Àmín bàbá. Ẹ jẹ́ àdéta bàbá, mo fẹ́ ká wò yìí ká ilé ẹ wo létí ibi tí mo tẹ̀ kọ́ fẹ́ dé nì. Bàbá ibi tẹ́ ń gbé leléyìí. ẹ já wò tá ẹ já. bẹ́ẹ̀ ní mọ́tò. Kò sí mọ́tò bàbá, mo gbọ́ ẹ ní mọ́tò, mo gbọ́ ẹ ní mọ́tò. gbogbo ẹ ti gorí odó. ó ti gorí odó. ẹ́ńjìn ti nọ́ọ̀kì jí àti bàjẹ́. ṣé ká lọ báyìí. Ṣé gbogbo ilé tẹ̀ ń gbé lé ta ló lé nǹkan? Ẹ̀yin náà lẹ ń gbé bí. Bàbá táyìn lẹ kọ́ ni. èmi ni. Ok, ẹ̀yin lẹ kọ́. akọ ká sọ pé mi ni mo kọ. Ká sọ bàbá orí afẹ́fẹ́ lẹ wà tẹ́ bá sọ làwọn èèyàn gbọ́. Ṣẹ́yìn lẹ kọ́ bàbá. èmi àti ìjọ Ọlọ́run la kọ. Ẹ̀yin àtijọ́ Ọlọ́run lẹ kọ́. bẹ́ẹ̀ni. Bẹ̀t ilé yìí ti pẹ́ tán ti kọ́ o. ó ti pẹ́ o. Ó ti pẹ́ tán ti kọ́ bí mi náà ṣe ń wò yìí. ilẹ̀ àánú tá a ti ń gbàdúrà. Ok, ilé àánú tẹ ti ń gbàdúrà rí. Ṣé wọ́n wọ bàtà wọ bẹ̀? wọ́n wọ̀ Wọ́n wọ̀ bàtà wọn. wọ́n wọ bàtà wọ bẹ̀. Ẹ jẹ́ mú bàtà mi kẹ́ súre kan fáwọn èèyàn. Ilé àánú bàbá tá a rẹ̀. súre fún bí tí ò rí bẹ́ẹ̀ o. Ilé àánú bàbá rẹ̀, ilé àánú Olúwa rẹ̀. Ó yá ẹ súre fáwọn èèyàn. ilẹ̀ àánú tá a wà yìí kò tó ń tá a béèrè tí kì í rí bẹ́ẹ̀. Bó máa gbó bàbá ẹjẹ́ ara máa fẹ̀gbẹ́ báyìí ó yá. gbogbo ènìyàn tó wà lábẹ́ ohùn mi tó ń gbọ́ ohùn mi tó sì fojú méjèèjì rí ilẹ̀ àánú yìí. Mọ̀ sàmí o. mo gbàdúrà fún ilẹ̀ àánú Ọlọ́run kò ní ṣú fún ọ. Àmín. lábẹ́ àkóso Lórúkọ Jésù. ilẹ̀kùn tuntun yóò ṣí fún ọ. Àmín. Ó tó bàbá kò jù bá ń lẹ́ máa bọ̀. Ẹ já lọ ilé bàbá rèé. This is Baba's house. Ó dà àwọn òkè la fẹ́ ṣe àṣẹ̀débí ni o fún ògo Ọlọ́run àṣẹ̀débí ni o. Ẹ já wò ó kí ni ó ṣẹlẹ̀. ibi ìbílẹ̀ aláfẹ́ fi ṣe ọ́fíìsì. Ìbílẹ̀ fi ṣe ọ́fíìsì. ṣé ẹ rí bó ṣe rí. Ó dà bàbá ẹ máa bọ̀. Bàbá Kọ̀ràn rè tiẹ̀ bàbá kíkọ lórúkọ yín gẹ́gẹ́ torí Kọ̀ràn lèmi mọ̀ yín sí. Olúṣẹ́gun. Sá. Olúṣẹ́gun. Olúṣẹ́gun Kẹ́hìndé. Kẹ́hìndé Adérẹ̀mí. Akírẹ̀mí. Èrò pọ̀ tó ń wò yín bàbá. Yóò. Àwọn èèyàn ti bẹ́ẹ̀ tó 6,000 lórí ẹ̀fẹ́. Ẹ já wọlé bàbá ká wá sọ̀rọ̀. Bàbá bó ló ti jẹ́ ẹ jókòó yín bàbá. Ẹ jẹ́ mi ò fìdí ẹbí. Bó ló ṣe jẹ́ bàbá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èjìjà ọ̀wọ́ wọn o. Èjìjà ọ̀wọ́ wọn. Ìjìjà. Lákọ̀ọ́kọ́ náà ọmọ ṣiṣẹ́ ni mí. Ọlọ́run sì jẹ́ kí n máa rí iṣẹ́ tí mo yàn láàyò ṣe. Ṣùgbọ́n láàárín àkókò kan ìlara àti ọ̀tẹ̀ dé. Àwọn èèyàn ò pè mí síṣẹ́ yẹn. Bá ń súnmọ́ bàbá dáadáa. Ìlara àtọ̀tẹ̀ dé. Àwọn èèyàn ò pè mí síṣẹ́ yẹn mọ́. Mo wá gbé ìyẹn iṣẹ́ tẹ̀ ń ṣe tí mo yàn láàyò. iṣẹ́ Iṣẹ́ fíìmù. Iṣẹ́ òṣèré. ókè sà. Mo wá gbìyànjú mo bẹ̀rẹ̀ sí yaṣẹ́ yẹn fúnra mi. Ọlọ́run sì ń gbà fún mi. Ṣùgbọ́n láàárín kan mọ́tò bíi 3 4 àmọ́ tó ṣẹlẹ̀. 2 knock. Ìkan díẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Bá a ṣe wọ̀ ọ́ nìyẹn. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí mọ́tò kankan. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò sí mọ́tò kankan. Lovers all over the world. We are live here in Abúlé Ẹ̀gbá. Ṣé tòótọ́ ni bàbá? Kí lórúkọ àdúgbò yìí bàbá? Bethlehem Estate làwà. Bethlehem Estate. Ó dà ẹ wo àti ọkọ máa pè wọlé náà. Ṣé ẹ fẹ́ kí bàbá kí ni a lè ṣe? Máa bèrè lọ́wọ́ bàbá kí ni bàbá nílò? Torí mo rí àwọn fídíò bàbá níbi tí wọ́n ti ń fi àdúrà ránṣẹ́. Bàbá súre wọ́n gbàdúrà fún wa. Wọ́n gbàdúrà fún ìjọ Ọlọ́run. Wọ́n gbàdúrà fún ẹ̀yin supporters. Wọ́n gbàdúrà fún everybody. Inú wa dẹ̀ dùn pé àdúrà yẹn ó mọ́ wa lórí. Àwọn èèyàn máa fẹ́ pè wọlé. Wọ́n fẹ́ pè wọlé. So tọ́mọdé ti pè wọlé. Bàbá yín gángan fúnra yín.
kí lẹ nílò kí lẹ need báyìí bàbá. nǹkan 5 sí 6 péré ni mo nílò. sá. nǹkan 5 sí 6 péré ni mo nílò. ok bàbá. nǹkan ìrìn ẹsẹ̀. nǹkan ìrìn ẹsẹ̀ bàbá àwọn lọ́bàṣì yín pọ̀ nbẹ àwọn tán máa ń wò yín tán nífẹ̀ẹ́ yín ẹ kàn sí báyìí ni pé tí mo kọ́ nílò ni pé. nǹkan tí mo kọ́ nílò ni pé mo nílò nǹkan ìrìn ẹsẹ̀. nǹkan ìrìn ẹsẹ̀ ẹ nílò rẹ̀. ìkíní nìyẹn. ìkejì mo nílò equipment báyìí. kí ló ń jẹ́ equipment? àwọn irinṣẹ́. àwọn irinṣẹ́ báyìí gbé yẹn ná fídíò yẹn àwọn irinṣẹ́ báyìí àwọn irinṣẹ́ yìí. tá a fi ń ya sinimá. tá a fi ń ya sinimá. tá a lè fi polówó fún àwọn olùṣẹ́ ńláńlá àwọn iléeṣẹ́ ńláńlá. ẹ nílò rẹ̀ ẹ nílò rẹ̀ adverts àti sinimá níṣẹ́ mi mo nílò rẹ̀. ẹ tẹ̀ ìjà kọ́ dúró rí méjì yẹn náà ẹ nílò nǹkan ìrìnsẹ̀ then ẹ nílò kí lẹ pè é sí náà àwọn equipment bàbá kàrán wà ń bí bàbá ẹ̀ dìde ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àlàáfíà lẹ́wà ẹ jẹ́ ká mọ̀ pé àlàáfíà lẹ́wà ẹ jẹ́. Two kilo pe náà. 274,000 sir. 274 10 kan náà ti wọlé ń bí báyìí. 284,000. 284,000 sir. 284,000. Yes sir. Fún tí Ọlọ́run ó tún ṣe fún yín bàbá ẹ pray fáwọn èèyàn pé wọn ò ní rí dààmú. mo gbàdúrà lórúkọ Jésù Násárẹ́tì ẹ ò ní rí dààmú. àmín. ẹ ò ní rí wàhálà. àmín. ìṣòro tó máa ga 10,000. 294,000 sir. kò ní dé báyìí. àmín. ọwọ́ tí ń jẹ ní níyà Ọlọ́run yóò dá dúró. àmín. àmì wò tàbí ìdánwò tó lè gba omijé lójú yín lónìí Ọlọ́run nù kúrò. àmín. Jésù Olúwa wa. àmín. àmín lórúkọ Jésù. àmín lórúkọ Jésù. amen. amen. Dádì ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run làwọn ń wò wọ́n ṣe bóyá Chief Koran ti gbà yẹn tó sì máa ẹ jẹ́ kán mọ̀ bàbá. ṣé ẹ rí Chief Koran mo sọ fún àwọn èèyàn. sórí ètò lẹ́wà. ọ̀tọ̀ ni ìránṣẹ́ Ọlọ́run Akírẹ̀mí ọ̀tọ̀ ni ènìyàn méjì ni wọ́n. Olóyè Koran jẹ́ òṣèré àtẹni tó ń polówó ilẹ̀ tàbí kọ́ńpìnì tàbí ilé. Ìránṣẹ́ Ọlọ́run Akírẹ̀mí ó jẹ́ ènìyàn tó gba ìpè tàbí láti ran àwọn ìránṣẹ́ tá a pè ní ìránṣẹ́ Ọlọ́run tó dàgbà tó dúró síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Léfì tó dàbí Samuel níwájú Élì ṣẹ́pọ̀ ti yàtọ̀. Torí náà a fi ìpè ọjọ́ náà àti ìgbà náà a fi súre fún yín. Mo ní gbogbo ọ̀nà. 20,000 naira. 314,000 sir. mi ò gbọ́ o. 314,000. kò wá yín. 314,000 amen. ìrì ọ̀run kò ṣẹlẹ̀ yín. amen. aláàánú kan àti olóore dámidá kò wá yín rí kò wá mi rí. Jésù Olúwa wa. àmín. èló ló pé bọ̀dá yìí. 314,000 sir. 314,000 naira. Yes sir. Sórí ètò lẹ́wà sáà. Wọ́n sì lórí ètò. Wọ́n ti súnmọ́ ètò. Wọ́n ti súnmọ́ wọ́n ta kété sí ni. Pé ẹ ti ẹ̀ jókòó pé àwọn èèyàn ti ẹ̀ ń wò yín bàbá orí ọ̀fẹ́ ńlá kan ni. Orí ọ̀fẹ́ ńlá kan ni tí ò wọ́pọ̀ tí ò common. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni. Tó mọ̀jú ẹ̀yin àgbálẹ̀ sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni èèyàn ní owó bí tá a wà. 20,000 naira. 20,000 naira. 334,000. 334,000 sir. 3 what? 334,000. 334,000. Ẹ bá wa wo orí kọ́mẹ̀ntì o. Ẹ máa wo orí kọ́mẹ̀ntì yẹn o. Àwọn èèyàn ń pè wọlé ń bí bẹ̀tì pé ń jẹ́ kó ré ó ń ré ra wọn. Sórí ètò lẹ́wà. Ó ń ré síra wọn. Yes sir. Ìpè ń já ìpè. Hello sórí ètò lẹ́wà.
Hello. Sórí ètò lẹ́wà. Hello. 339,000. Hello ma. Hello. Hello, sir. A wà pẹ̀lú yín ìpè yẹn ń já ìpè ní yes ma. 341,000. Orí ètò lẹ́wà ma. Hello. Yes ma. Àmì o Jésù. From me, I will contribute £100, sir. £100. God bless £100 sí èló ní ilé. God bless you. Ó máa sùn 100,000 ṣé? Hello. 900. Wọ́n fún bàbá kan ní 100,000 naira. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. 441,000. Mi ò gbọ́. 441,000. Ògo ni fún Jésù. God bless you ma. Ògo ni fún Jésù. Ògo ni fún Jésù. Ẹ ṣé mọ́mì, a dúpẹ́ mà. Ẹ ṣé, ẹ dúpẹ́ gan bàbá. Bàbá náà God kí bless yín you. o. God bless you. Ah yes ma. Yes ma. It shall be well with you. You deserve more. You deserve more, sir. Wọ́n lè deserve more. I appreciate Wọ́n ní you. you deserve more sir. I You appreciate deserve you so more. much. God bless you. Receipt kan ti wọlé o 5,000. 446,000, sir. 20,000 naira. Ẹ ṣé. 486,000, sir. Yes ma. Yes ma mi. Yes, everyone, that's it. 466,000, sir. Everyone, that's it. Sórí ètò lẹ́wà. Orí ètò náà wà ó. Yes ma. Bàbá Koran, ẹ káàsán. Ẹ káàsán máa o. Ẹ wò, a fẹ́ràn yín gan-an ni. Hello. God bless you ma. Dídí wò pé mo máa pèsè show yìí ni. Ẹ Yes, wò, yes, sir. from the bottom of my heart, 2,000. we need 50,000. God bless you. 50,000. God bless you ma. 516,000. It shall be well with you. 518,000. And whatever you lay your hands upon shall be prospered. Amen. Amen. In God Jesus' will always honor you in all your ways. name. Amen in Jesus' name. It is well. Ẹ ṣeun gan, God bless you, sir. Amen. 518,000, sir. Ó jẹ́ 518,000 àti wọ $500,000. Ògo ni fún Jésù. Hallelujah. Bàbá kàrán irun àánú wà lára yín. Adúpẹ́ lọ́wọ́. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Adúpẹ́ lọ́wọ́. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Adúpẹ́ lọ́wọ́. Bàbá ti rí 500 wọ́. 18,000, sir. 518,000. 518,000. Mo bá bàbá yọ̀, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Agbéyọ̀gá bàbá, Olúwa ẹ ṣé. Agbéyọ̀gá bàbá, Olúwa ẹ ṣé. Ẹ ṣé o. Ẹ ṣeun Olúwa wa. Àwọn tá a kó wá wọn ti jẹun àárọ̀. Ẹ ṣeun Olúwa wa. Bẹ́ẹ̀ni wọn ti jẹun. Ọlọ́jì. Ẹ ṣeun Olúwa wa. Ẹ ṣeun Olúwa wa. Jésù Olúwa wa tẹ́ bá ti jẹun kẹ́ wá tún orin yín kọ. Ẹ tí ì jẹun. 20,000 láti YouTube. 538,000, sir. 20,000 láti YouTube. Yes, sir. Ẹ̀yin mímọ́ o. 538,000. Ẹ̀yin ará YouTube ẹ ṣé o. God bless Ẹ ṣé you. o. God bless you. Ó yá máa wò 07074 900 751. Ó jẹ́ lò ó. 538,000, sir. 538,000. 538,000. 538,000. Ẹ máa ṣe o, adúpẹ́ o, bàbá dúpẹ́ gan wọ́n ní ẹ ṣe o. Ẹ ṣé o. Hello ma, orí ètò lẹ́wà. Yeah, mo wà lórí line pẹ̀lú yín, so mo ń try láti send owó yẹn. Mo fẹ́ send 10,000 sí, but mo ṣe ń ṣe lọ́wọ́ kò ìlọ òun ni ò jẹ́ tí send message sí yín. Hello. Ẹ ṣé gan ni ma. Wọ́n láwọn fẹ́ send 10,000, wọ́n ní kò tí lọ, ó máa lọ. Mọ́mì wa yóò lọ. Mo fẹ́ try Ọlárewájú. God bless you. Ẹ ṣé mọ́mì, God bless you ma. Hello. Ẹ ṣé ma. Yes ma. God Yes bless you ma. ma. Ẹ ṣé ma. Yes ma. Bàjẹ́ sọ 20,000 kan ti wọlé nígbà yìí. 558,000, sir. 558,000. 558,000. Yes, sir. 558. 1,000. 558. 558. 558. Wọ́n ṣe àjọ sójà ní tiẹ̀ báyìí. Ó fi fìlà jọ sójà, ó fojú jọ sójà.
God bless you lovers. We love you. Ẹ ṣé o. Ẹ ṣé o. Thank you for supporting Baba. Koran ṣá wà TikTok báyìí. TikTok Baba Koran rè Baba. Ẹ káwọn èèyàn tó wà ní TikTok, ẹ káwọn tó wà ní YouTube. Mo kí yín gbogbo ẹ̀yin èèyàn mi lórí TikTok. Tẹ́ wà lórí YouTube. Mo gbàdúrà pé àánú tí ìran àti ìdílé mi àti ti yóò tí ì rírí kó lu àkókò yìí lọ́wọ́. Àmín. Ògo ẹwọ Ọlọ́run kó wá yín rí. Àmín. Àti YouTube àti TikTok kí Ọlọ́run ayérayé kó fà yín lọ́wọ́. Àmín. Ẹ pray fún àwọn tó wà Facebook. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook lórúkọ Ọlọ́run ìpè ayọ̀ lẹ́ ó máa gbà. Àmín. Ìgbéga ìdùnnú yóò dé bá. Àmín. Àwọn tí Instagram náà wà ńbẹ̀. Àwọn tó wà lórí Instagram mo gbàdúrà fún yín o. Bí ló bá jẹ́ lótìtọ́ ni àáké sọnù. Tọ́wọ́ agbára sì fi igi wá rí. Gbogbo ohun tí ayé ti gbà lọ́wọ́ yín. Tí èṣù ti gbà lọ́wọ́ yín. Tí ẹ̀ṣẹ̀ ti gbà lọ́wọ́ yín àti tèmi. Mo gbàdúrà lórúkọ Jésù Násárẹ́tì. Ọba tó wà kiri kò gbàre fún mi. Àmín. Méjèèjì ojú bá náà lọ yà. Ẹ ṣé o, ó yá mo wo comment yẹn. Ẹ jẹ́ wo comment àbí òun ò sí ńbẹ̀ yẹn tiẹ̀. Àwọn yẹn ń send message o. Wọ́n ń send message o. Okay. 2,000 kan ti wọlé ń bí. 560,000, sir. 20,000 kan ti wọlé ń bí. 580,000, sir. 580,000, sir. 580,000. Bó ṣe máa ń powó ìgbọ́dọ̀ bí kò lójú ogun rí. Bíi pé o ti lọ báwọn Sambisa jà ní. Ó ṣáàpù ni. Ó dà. Ń gbọ́ wọn ló ṣáàpù. Ó mu Sharpman. Kò lo Panadol. Pana expert ló ń lò. Káyọ̀ tó fún yàn ní ẹni bá ń bẹ̀ ní tàbí fún ní kọ́nẹ́ẹ̀lì ní bá ń bá a rìn. Ẹni tàbí fún kọ́nẹ́ẹ̀lì. Bàbá tàbí fún kọ́nẹ́ẹ̀lì. 10,000 naira. 590,000, sir. Mi náà ni. Bàbá ṣe bó lè ṣe gbọ́ bàbá kan fún mi kọ́nẹ́ẹ̀lì. Àwọn ti wí fún mi. Wọ́n ti wí fún yín. Mo ti gbọ́. Kání má ti di kọ́nẹ́ẹ̀lì mo ṣe ń bọ̀ ìmáà káwọn sójà dà. Kí ni fi ń ṣe yìí? Tẹ́wà ní sábà. Níbo láti. Oṣù Ọlọ́run àti àṣà. Bàbá kàrán kan báyìí. 10,000 kan ti wọlé mi o. 600,000, sir. 600,000, sir. 6 kílẹ̀ pé. 600,000. 20,000 kan ti wọlé mi. 620,000, sir. Mi ò gbọ́ yín bọ̀dá. 620,000, sir. 620,000. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. God bless you, God bless you, God bless you. Àwọn èèyàn fi receipt ránṣẹ́ ṣe o. Ẹ ò ní máì ní. Ẹ ò rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà. Ó jẹ́ ló bọ̀dá yìí. 620,000, sir. 20,000, sir. 5,000 naira. 625,000, sir. Èló lẹ pé. 625,000. 625,000, sir. 625,000. 625. Ó yá ẹ máa pè wọlé. 070. 50,000 naira. Èló lẹ pé. 675,000. That's on Facebook. Látọ̀ online ẹ jẹ́ ń wo Capri fẹ́ nìyẹn. Títí Banjo. Títí Banjo 50,000. 675,000, sir. 675,000, sir. 675,000. A máa ti ń lọ 1 million wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá wọn nífẹ̀ẹ́ yín ẹ dúpẹ́. Mo gbàdúrà o. Níwọ̀n ìgbà tí Ọlọ́run alààyè kan wà tí kìí ṣe Ọlọ́run àwọn òkú. Kàràkàrà owó mọ́tò ń pé lọ. Gbogbo ẹ̀yin ènìyàn. Èyí tẹ́ ẹ rò pé ìtẹ̀síwájú mi ni ẹ wà fún. Àti fún ìgbéga ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà ní gbogbo ọ̀nà ire kó wá yín. Àmín Jésù. Ọba tó pàṣẹ èyí tí ẹja fi jáde látinú omi tá a fi rí owó nínú rẹ̀. Ọ̀rọ̀ yín, iṣẹ́ yín, ìgbéga yín, ìtẹ̀síwájú yín kò di àríyànjiyàn. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Kò ní yí padà. Àmín. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Jésù agbára wa. Àmín. Ó jẹ́ lò. 675,000, sir. 675,000. Màmá yẹn ti ṣe sí yín. Iṣẹ́ wọn. Ṣe gbọ́ sà.
hello hello mọ̀mọ́ yẹn ẹ lọ wọnú kíní bẹ́ẹ̀ ẹ lọ wọnú kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn. 675,000. mi ò gbọ́ bọ̀dá yìí sọ̀rọ̀ sókè. 675,000. ṣé lẹ́nu sínsìn náà. Yes, sir. olúwa mi ò mọ fèmí náà lẹ̀. gbogbo ẹni tí ó ra àánú gbà níbí ẹ make sure pé ẹ share mo gbàdúrà ẹ̀yin náà rí àánú gbà. ó jẹ́ lo 675,000, sir. 675,000. Yes, sir. 675,000. bàbá mo bá yín lọ́hùn mo bá yín Ọlọ́hun. ìṣẹ́jú mélòó la wà báyìí? how many minutes la wà báyìí? 44 minutes la wà. a ti lo 44 minutes pẹ̀lú bàbá. bàbá dẹ̀ ti ré lò ó. 674,000. 675,000, sir. Okay. Receive the curry 2,000. 677,000. Ẹ ṣé o. ẹ ṣé o àdúpẹ́ o. God bless you. God bless you. God bless you. God bless you. Amen. Mo like àdúrà yẹn bàbá ẹ tún ṣe. It shall be well with you. Amen. Daddy mo like òyìnbó yín. Ẹ yá mi kí n lọ máa fi rọ́ọ̀kì ẹ̀ bá dé. Kán mọ̀ pé wọ́n gbé. Bàbá ẹ tún sọ náà ẹni. It shall be well with you. Mo gbé. Ìparí àwọn ló mú mi. Bàbá ń gbọ́ parí. Bàbá ní it shall be well with you in the mighty name of Jesus. Irọ́ ẹ̀ mo tí ẹ ti sọ with you. Irọ́ ìgbà. Èyí tẹ́ ẹ sọ ni mo. Ẹ járọ lọ́hùn. Abẹ́ ẹ̀rí bàbá. Ó yà mí lẹ́nu. Torí abẹ́ ẹ̀rí bàbá sì dúró síbẹ̀. Bàbá sì dúró síbẹ̀. Ohun tó ń ṣe mí ni kí n ti ní tí mo máa fi ṣiṣẹ́ mi. N tí mo máa fi ṣiṣẹ́ mi. Ìtẹ́ mo fi ṣiṣẹ́ yín. Kí n dẹ̀ ní nǹkan ìrìnsẹ̀. Kẹ́ẹ̀dẹ̀ ní nǹkan ìrìnsẹ̀. Káwọn èèyàn wá lọ́ọ̀nchì fíìmù mi yìí. Kán lọ́ọ̀nchì fíìmù yín. Ẹ ti ya fíìmù. Ẹ ti ya. Kọ́lá Olóòtú ló ṣe bá a ṣe kúrò owó náà a dẹ̀ ti yà òun la fi yà. Bàbá Kọ́lá Olóòtú náà bá yín ṣe bẹ́ẹ̀ ṣe rí owó bẹ́ẹ̀ ṣe fíìmù yẹn mọ́gàjì. Bàbá Kọ́lá Olóòtú. Bàbá mi dáadáa ni àlèmọ́ sọ̀rọ̀. A ti yà. Ẹ ti yà. Ó dúró tì mí bí Ọlọ́run ṣe dúró tì mí bó ṣe dúró yìí ló ṣe dúró tì mí. A ti ya fíìmù yẹn o. Gbogbo owó tẹ fún wa la fi yà á. Àwa fẹ́ kẹ́ ẹ bá wa lọ́ọ̀chì ẹ̀. Nǹkan mẹ́ta yẹn ṣé kí n dúró bẹ́ẹ̀. Ẹ dúró bẹ́ẹ̀ náà. Ẹ dúró bẹ́ẹ̀ náà. Mo fẹ́ kẹ́ bàbá Kọ́lá Olóòtú mo fẹ́ kẹ́ sọ̀rọ̀. Olóòtú o Bàmí Kọ́lá ó yá bàbá mo fẹ́ kí bàbá ń sọ̀rọ̀ yín dáadáa. Wọ́n lẹ́yìn lẹ́ bá wọn kówó jọ. Yes bàbá láwọn tẹ̀ ṣe àrẹ̀ náà á sọ̀rọ̀ lẹ́yìn ètò Olóòtú nìyẹn. Ó yá God bless you lovers. Bàbá wà ń bí báyìí. Bàbá ò rí ìrànlọ́wọ́. Bàbá láwọn nílò nǹkan ìrìnsẹ̀. Bàbá ní báwọn bá tẹ̀lé ra wọn kínní yẹn àwọn gájẹ́ẹ̀tì àwọn equipment yìí. Bàbá tá a fẹ́ lọ́ǹchì. Ibo láti ṣe lọ́ǹchì ẹ fẹ́ káwọn èèyàn wá àbíbó ni. Ibi láti fẹ́ ṣe lọ́ǹchì. Inú ilé yìí. Lórí program táwa yìí láti fẹ́ ṣe lọ́ǹchì. Orí program lè fẹ́ ṣe lọ́ǹchì. Fíìmù yẹn wá dà. Ó wà lọ́wọ́ mi. Bó la ṣe wàá wò ó. Ẹ wò ó ẹ bá fẹ́ kí n sẹ́ǹdì rẹ̀ sí. Ẹ ṣe mọ̀ pé káwọn èèyàn wò ó. Irú bàbá èmi ṣe bẹ́ẹ̀ wá. Ọ̀ọ́lù kan táwọn èèyàn wà á. Táwọn á ṣe fídíò táwọn á launch. Èyí wọn pẹ́ ju èmi yóò sẹ́ǹdì fíìmù sí Agbala Gabriel. Ẹ sẹ́ǹdì fíìmù sí wa. Agbala Gabriel ni ó wà lọ́ọ̀ṣì rẹ̀. Ok. Ó bá parí. Ó dà. Lovers bàbá ẹ jókòó mi ìfẹ́ ká dìde jù. A máa ṣe mo kú jẹ́rìí yín egun yẹn ti wà ń bẹ̀. Inú mi dùn sí bàbá. Bàbá kànràn ìsí ẹ̀. Kí ni Ọlọ́run fẹ́ ṣe fún bàbá yìí lénìí? Up to 7,000 people ló jókòó tán wò yín. Ó túmọ̀ sí pé wọ́n tẹ̀ ọkọ nífẹ̀ẹ́ yín náà. Téèyàn 7,000 fi lè jókòó pé bàbá kànràn rẹ̀ á ti rí wọn ti pẹ́. Bàbá ẹlẹ́yin rẹ̀ ó pẹ́ kú o. Ẹ jẹ́ kán mọ̀ páyìn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ fún mi pé àwọn rò pé ọ̀tá mi ti kú. Àwọn kan tó bá tiẹ̀ rí mi wọn á fẹ́ bu yẹ̀pẹ̀ sí mi lára. Jésù. Wọ́n tá a gbọ́ ni pé ẹ ti kú. Èmi kì yóò kúkú kọ bí kò ṣe yíyé mi. Àmín Jésù. Ẹ̀yin ènìyàn mi èmi rèé o. Ẹ̀yin olólùfẹ́ mi èmi rèé. Bàbá kànràn rèé. Ẹ̀yin èèyàn mi èmi rèé.
èmi náà ni èmi ni kì wá ń ṣe mi Ọlọ́run ni. hallelujah. Ọlọ́run ni. Ọlọ́run. Bàbá ẹ má bínú tí bá ní bí ìyàwó ń kọ́ bàbá ọmọ ń kọ́. Ìyàwó mi ò ti ṣaláìsí. Ẹ̀kan nínú àwọn ọmọ mi. Ìyàwó yìí ti ṣaláìsí. Ẹ̀kan nínú àwọn ọmọ mi ẹ pàdé wọn bí ẹ pàdé ẹ̀ bí. Ṣé o làǹtí yẹn? Àǹtí yẹn. Ó yẹ bá ń pàǹtí yẹn wá kó wá káwọn èèyàn. Ẹ bá ń pò wọ́n wá. Bàbá ní ìyàwó àwọn ti ṣaláìsí. Bàbá mi gbọ́ yẹn nínú sítórì. Mo ṣe ń gbọ́ yẹn níwájú Ọlọ́run àti ènìyàn. Ẹ má sunkún bàbá. Mo ṣe ń gbọ́ yẹn ni. Okay, ara wọn mọ́ yín. Wá àǹtí, God bless you. What's your name? Oh yeah, what's your name? Àǹtí Wùmí, ó yẹ káwọn èèyàn kẹ́lẹ́yìn lọ́mọ bàbá o. Ẹ káàsán, mo kí everybody, èmi ni ọmọ Chief Koran. Ẹ̀yin lọ́mọ Chief Koran, God bless you, you can go. Ara àwọn bàbá ní kẹ́lẹ́ wọn pé bàbá bímọ o. Bàbá ní ìyàwó àwọn wọn náà ti ṣaláìsí bàbá, Ọlọ́run á fọ̀run rẹ̀ kẹ́ wọn. Bàbá ẹ pẹ̀lẹ́, I feel your pain, sir. Ká má sọ̀rọ̀ jù. Ó yá ẹ máa pè wọlé 070-54900-751. Ó fẹ́ gbóhùn bàbá. Àbí owó ọ láti donate kankan mo nílẹ̀ kan mo lẹ́nìkan ti send 50,000. Yes sir. Láìpẹ́ mo tún wo 20,000 kan. 70,000. Ẹ máa bá mi tètè máa wo kọ́mẹ́ǹtì yẹn inú àwọn èèyàn máa dùn láti support bàbá ní ọ̀sán yìí. People will be more happy to celebrate bàbá. Àwọn èèyàn náà ní ẹ máa lọ ọ̀dọ̀ bàbá Koran. Àwọn èèyàn ń pè mí mẹ́sàn-án mẹ́wàá. Ẹ máa lọ ẹ ní sùúrù wọn ní rọwà ní sùúrù ẹ máa lọ ó yá àti dọ́dọ̀ bàbá Koran o. Bàbá Koran ti wà ń bí báyìí àti dọ́dọ̀ wọn àti dí ọ̀dọ̀ bàbá Koran àti dọ́dọ̀ wọn. Bàbá ògo ni fọ́lọ̀ láyé yín abáyé gbé Ọlọ́run ga. Ó yá ẹ máa pè wọlé 07054900751 070-54900-751. For the last time is 070-54900-751. Ó yá ẹ máa pè wọlé. Bàbá Koran bẹ níbí o. Ó yá ẹ máa pè wọlé. God bless you. Amen. We love you. Ó yá máa bá àwọn kọ́mẹ́ǹtì yẹn. Bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé torí pé Ọlọ́run ti fi àánú yín sí wọn lójú. Ẹ kò dúpẹ́. Ẹ̀yin ènìyàn wa mo dúpẹ́ lórúkọ Ọlọ́run alààyè. Mo dúpẹ́ lórúkọ Jésù Kristi Násárẹ́tì pé Ọlọ́run yàn yín ó dẹ̀ fi àánú sí yín lójú láti gbé iṣẹ́ mi sókè láti ràn mí lọ́wọ́. Ire àti àánú àwa yìí rí. Àmín. Orí ètò lẹ́wà máa. Bí ẹ ti ń ṣe ọ̀nà yín máa là. Orí ètò lẹ́wà máa. Ògo Ọlọ́run ẹ̀wọ̀n Ọlọ́run ahùn láyé yìí. Ẹ káàsán máa. Tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó sì ṣe. Jésù Olúwa. Bẹ́ẹ̀ ni màá ń gbọ́ yín mà. Dickiness Ayodeji. Yes ma. UK mo máa ń support yín gan Pastor Agbala Gabriel. Yes ma. Pastor Amusan. Yes ma. Bẹ́ẹ̀ ni ma Dickiness mo ti mọ̀ mà. Dickiness láti London Ayodeji. Yes ma. So mo máa support yín, mo máa support bàbá Koran nísìnyí. Máa san immediately 20,000 naira. 20,000 naira. 90,000 sir. Ẹ ṣé màámi ẹ máa rà àánú gbà. 90,000 sir. Hello ma sórí hello ma. Hello. Ó yẹ ó ti ń yá báyìí. Hello sórí ètò lẹ́wà. Hello Emma káàsán sir. Dádì wa ra sà. Jésù olùgbàlà ṣeun sà. Olúwa Ọlọ́run á sọ agbára náà dọ̀tun. Àmín. Àmín. Àgbélébùú tí ẹ gbé kò ní ṣẹ mọ́ yín. Àmín dádì. Bí ẹ ṣe ń ṣàánú fún èèyàn dúdú tẹ́ ẹ ń ṣàánú fún èèyàn pupa ẹ ń ṣàánú fọ́mọdé ẹ ń ṣàánú fágbà ẹ fẹ́ mọ tribe ẹ fẹ́ mọ bó ṣe rí. Lórúkọ Jésù bí ẹ ṣe ń ṣàánú yẹn àánú yẹn ò ní dìbì mọ́ yín. Àmín bàbá ẹni ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ìdí tí mo fi ń ṣàdúrà fún yín ní wípé. Ẹ ṣé o. Dádì orí ètò làwà dádì èrò pọ̀ tó ń pè orí ètò làwà ẹ má bínú sà. Orí òde pé ọ̀dà ẹ má wọlé bàbá Koran. Yes ma. Ẹ kọ́sẹ̀ nọ́mbà wọn sí mi máa privately ni ẹbí ò kí ń ṣe tèmi openly. Yes sir. So bàbá bu nọ́mbà wọn ẹ jọ and I will send him something. Ẹnìkan ti fún wọn ní 15,000. Bàbá ẹ gbé fòyìn sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí. Ẹ ṣé o. Ẹ mú fòyìn wá ká gbé sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí fún wọn. 105,000. 105,000. Adúpẹ́ o. Bàbá ó yá ẹ jẹ́ n tètè bá yín snap nọ́mbà yìí. Ó yá ẹ má pẹ́ lórí ẹ̀. Ó yá 070-54900
751 5,000 ti wọlé o. 110,000, sir. Hello, sórí ètò lẹ́wà. Orí ètò mo wà, orí ètò mo wà. Yes ma, yes ma. Kújọ́ mẹ́ta dájú. Yes ma mi. God bless you ma mi. Yes ma, yes ma, yes ma. Amen. Yes ma. Ọlọ́run máa ṣàánú wa lọ́rọ̀ àwọn amúrọ̀bà tó wá ń bá bàbá ilé gbowó lọ́wọ́ bàbá fẹ́ gbowó lọ́wọ́ bàbá. Ọlọ́run máa ṣàánú wa o. Anyway, mo ní kí wọ́n ní máa sẹ́ndì kan sí wọn. Ṣáàlì mọ yẹ ká lè pè màmá mọ́mí wa màmí mo wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dà mà bẹ́ẹ̀ ni mo ti mọ̀ mọ́mí Adéṣà mo ti mọ̀ màmí ẹ̀rà mà yes ma 07054 900 751 07054 900 751. Ó yá ẹ máa pò wọlé ẹ máa bá wa dékọ̀ ibo láti wà láìfù náà orí kíni àtorí kíni YouTube wà live báyìí Instagram wà live báyìí TikTok wa ń kọ́ ṣó wà live ó yẹ kí gbogbo ẹ̀ wà live please yes our YouTube agent snap number ìsinyìí ẹ gbèsè kámẹ́rà ó yá ẹ máa pè wọlé. Bàbá ẹ dúpẹ́ pé wọ́n ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn nílé lóko nítòsí lọ́nà rere. Mo dúpẹ́, mo sì ń dúpẹ́ lọ́wọ́, mo sì máa dúpẹ́ títí fún oore ọ̀fẹ́ àti àánú tọ́lọ́run fi sí yín lọ́kàn láti ṣe àwọn nǹkan tẹ́ ẹ ń ṣe àtàwọn tẹ́ ti ṣe àtàwọn tẹ́ sì máa ṣe lónìí àti tẹ́ sì máa ṣe lẹ́yìn òní. Ire àti àánú, ayọ̀ àti dùnnú, ijó àti ayọ̀ lẹ́ ó fi gbà o. Ó yá mo máa ń gbé kọ́ yẹn àti ṣe nọ́mbà yẹn ẹ máa rí ń bẹ̀ ẹni kẹ́ ẹ pé òun wọn ni ọwọ́ náà máa pè yín bẹ̀ tí àwọn alẹ́ ti gbàgbé nọ́mbà wọn nìyẹn. 110,000, sir. 110,000. Wọ́n ti fún wọn ní 20,000 bí báyìí. 130,000. 130,000, sir. Receipt ti ń wọlé o àkódà àtúrẹ́ni fún bàbá 1,000 gan. 131,000. Ó yá bá wa gbé bàbá gangan. Ẹ bá wa gbé àwọn kọ́ yẹn ẹgbẹ́ àwọn kọ́ yẹn pick those calls 20,000 kan ti wọlé. 151,000, sir. Èló ló pé. 151,000. Bàbá kí làwọn kan tẹ́lẹ̀ nílò ẹjẹ́ àwọn èèyàn mọ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ mo sọ pé equipment láti fi ya iṣẹ́. Láti fi ya iṣẹ́. Láti fi ṣe advert àti ọkọ̀ ta lè máa gbé rìn. Equipment láti fi máa ṣe advert. Bẹ́ẹ̀ni. Ẹ nílò nǹkan irinṣẹ́. Bẹ́ẹ̀ni. Kò sí tọ́lọ́hún lè ṣe. Ta máa fi ya sinimá wa. Kò sí tọ́lọ́hún lè ṣe bàbá. Bẹ́ẹ̀ni. Kò sí tọ́lọ́hún lè ṣe. Mo gbàgbọ́. Àwọn tí wọ́n kàn ti máa ń wòye ti pé ẹ túbọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé pé ẹ mórè o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tí ń wò mí tipẹ́tipẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin bàbá àti ìyá mi, mo mórè o. Ẹ ṣé. Lóòótọ́ láti fi ohun púpọ̀ fún yín tó lè mú yín rẹ́rìn, tó lè mú inú yín dùn, tó lè má yọ yín kún, tó lè mú ọkàn yín fúyẹ́. Àkókò yìí rèé fún ẹ̀yin olólùfẹ́ mi láti sọ pé gbére o, mo rà pé ẹ ti ń ṣe, mo pẹ́ ó ṣe, mo pẹ́ tó ti ṣe sẹ́yìn, ẹ ṣé mo dúpẹ́ o. Ìdáhùn yẹn ti ràn yín lọ́wọ́ rí dádì, ṣé wọ́n ràn yín lọ́wọ́ rí? Ó ní mo sọ yìí nígbà tí mọ́gàjí olóòtú tó dìde pẹ̀lú àwọn èèyàn dìde àdẹ̀sáré fi ya fíìmù yẹn òun la 20,000 ti wọlé o. 171,000, sir. Mi ò gbọ́ ẹ̀bọ̀dá yìí. 171,000, sir. 171,000. ẹ ṣé o òun la pè ní ṣọba lójú ìdààmú olówó 171,000. ìta aláfẹ́ launch ní kíákíá yìí outcome yẹn nìyẹn outcome yẹn lẹ fi ya fíìmù yẹn
bàbá ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run kì í dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró aṣoore tán lọ́lọ́run. Hey, we then use the process. Okay. Ẹ jẹ́ bàbá àwọn èèyàn ní ṣe ọ pé ṣé bàbá ò tún lé wọn ṣe ni bàbá ò tún lé wọn ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ní kókó báyìí fún bàbá àbí kí lè ní ìgbà báyìí. tí ní rin iṣẹ́ tí mo dẹ̀ ti lọ́kọ̀ 10,000. 181,000, sir. Mi ò gbọ́ o. 181,000. Bàbá mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ dúpẹ́ torí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Mo ń dúpẹ́. Pé ẹ tí ẹ wò mí ràn ẹ̀yin èèyàn mi. Mo ń dúpẹ́ ẹ̀yin ènìyàn mo ń dúpẹ́. Ṣé rí ilé tá à ń sọ nípa rẹ̀ yìí? 20,000 naira. 201,000. 201,000, sir. Ṣé mo dúpẹ́ o? Ilé tá à ń sọ nípa ẹ̀ yìí. Ṣé rí tí irinṣẹ́ bá dúró, tí mọ́tò dúró, ilé fún ara ẹ̀ máa dúró. Bẹ́ẹ̀ni, kí lẹ pè bàbá? Tí irinṣẹ́ bá dúró. Tí irinṣẹ́ bá dúró. Tí mọ́tò wà lẹ́sẹ̀ mi. Ilé yìí máa dúró. Ilé yìí máa padà dúró. Ó máa dúró. Tí mọ́tò bá ti wà lẹ́sẹ̀ yìí tí irinṣẹ́ dúró. Ṣé mọ̀ pé ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. Iṣẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí ṣe é sì pẹ̀lú kúmẹ̀ntì. Ṣé ẹ tún gbọ́ bàbá? Ẹ gbọ́ bàbá kí ẹni kí ni? Ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. Ẹ wá ní iṣẹ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí. Iṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú kúmẹ̀ntì sí pẹ̀lú mọ́tò káàkiri ilé máa dúró láìpẹ́ láì jìnnà a máa pè yín kẹ́ wá bá wa sílé. Amen. Amen. Ó mà lágbára o. Ọlọ́run ló lo ohun gbogbo lọ́dọ̀. Ọlọ́run ló lo ohun gbogbo ní ìkáwọ́. Bàbá kànrán ti pẹ́ kì í ṣe kì àlẹ́ bàbá kànrán bàbá wa ìtúrú wo pè wọ́n ní grandfather wa bàbá rẹ̀ àwọn agbójúmọ̀ wọn. Lo 52 years lórí ẹ̀. Sá 52 years. Wọ́n àti ìbí mi nígbà bẹ̀rẹ̀ mẹ́yìn mi sì ń ṣeré káàkiri àdúgbò lọ́wọ́. Kádúpẹ́ lọ́wọ́ lẹ́yìn tá a dẹ̀ tí tá a tẹ̀ ń bẹ̀ ọpẹ́ ńlá ni. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Àmì ó ti sọ fún àwọn èèyàn ni pé yes sir. Ó dára kí ẹ appreciate wa nígbà tá a wà láyé kó má jẹ́ ìgbà tá a bá kú tán lẹ́ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ máa appreciate wa. Ó wù mí kí appreciate wa nígbà tá a wà láyé báyìí. Nígbà tí a wà láyé. Kí celebrate wa nígbà tá a wà láyé báyìí. Kó má jẹ́ òkú wa lè máa celebrate. Ṣé rí pé àwọn ò gbá ìsàn wá sórí program yìí a ò ṣàìsàn Ọlọ́run ò jẹ́ ká ṣàìsàn ṣùgbọ́n pé nítorí àṣà. Sórí ètò lẹ́wà bàbá mò ń bọ̀ sórí ètò lẹ́wà ìpè yẹn ń wọlé gan ó dẹ̀ ń rí. Yes sir. Mo ti sọ 30,000. Bàbá 30,000 sir. 231,000, sir. Èló ló pé 231,000. Ẹ mà ṣe o dádì adúpẹ́ o. Ẹ ṣe dádì God bless you. Mo dúpẹ́ sir. Yes sir we appreciate you. I appreciate you so much. Ó jẹ́ ló bọ̀dá yìí. 231,000, sir. Ó jẹ́ 231,000 naira. Ẹ ṣe dádì o 10,000 kan ti wọlé o. 241,000. 241,000 ẹ jágbé kọ iná sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà òun ò sí lórí ètò. Mo bá yín lọ́hùn bàbá. Ṣé rí pé àwọn èèyàn ti ẹ̀kọ́ dúró tán wò yín ná. Ìyẹn kọ́ mú ọpẹ́ àkọ́kọ́ wá. Pé wọ́n dúró wọ́n ń wò yín. Ìyẹn mú ọpẹ́ àkọ́kọ́ wá. 10,000 kan náà ti wọlé. 251,000, sir. Two what? 151,000. 251,000. Àmọ́ appreciate ẹni iná o náà ṣe wọ̀nba o náà ṣe 1,000. 252,000. God bless you. Ẹni ẹni tó náà. God bless you. Àbí ìwọ̀n ikú ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ohun tí wọ́n lágbára lọ ṣe. Ẹ ṣé o God bless you. Thank you for supporting bàbá. Bàbá kọ́ràn. Bàbá kọ́ràn. Ọjọ́ tí bàbá bá mi sọ̀rọ̀ tá a ṣe fídíò kan tí mo rí wọn àánú mi ṣe wọ́n. Mo dẹ̀ ṣe tí wọ́n á rí wọ́n sí náà àánú mi túbọ̀ tún ṣe wọ́n. Àánú mi túbọ̀ tún ṣe wọ́n. Èmi ó sì fẹ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run kí àánú kó dìde fún wọn. Kí bàbá rí àánú ńlá gbà kí bàbá yin Ọlọ́run
nǹkan yin Ọlọ́run kí bàbá yin Ọlọ́run mo tún lè padà dúró kí wọ́n tó lọ ẹnìkan náà send two sí bàbá 2000 ẹ ṣé 254,000. God bless you ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé the Lord bless you ẹ máa rí àánú gbà amen. 07054 900 751 is 070 54900 751 is 070 54900 751 070 54900 751. God bless you, we love you. Ó yá bàbá kàrán ń bẹ níbí bàbá ẹni wọ́n tó ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ o ní gbogbo ọ̀nà ire àtànú àwa yín rí o ògo yín àfarahàn dáwọ́lé yín ayọ̀rí sí ẹ̀rí. Àmín 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 amen. Bá mi dé kọ́ yẹn bá mi dé kọ́ yẹn. 10,000 kan ti wọ bí báyìí. 264,000, sir. 264,000. Ẹ mà ṣe o. Bá mi wo kọ́ mi 10,000 kan náà ti wọlé bí. 274,000, sir. 2 kilo pé. 74,000, sir. 274. Ẹ mà ṣe o. 274. Ẹ ṣe àdúpẹ́ o. It shall be well with you. Hey, Olúwa. Fẹ́ èbó tẹ́ ẹ sọ ìbàbà. Dádì. Torí pé ẹ sọ ìbò yẹn. Eléyìí ẹ fi ra tíì ni o. Ẹ tẹ́wọ́. It shall be well with you. Amen. It shall be well with you. Amen. I say it shall be well with you. Amen. It shall be well with you. Amen. It shall be well with you. Dádì ó fẹ́ ìbògbò mi It tán. shall be well with you. And with you náà ni. It shall be well with you. Olúwa iye. It shall be well with you. Bàbá àmín. It shall be well with you. Mo gbé mo. It shall be well with you. And it shall be well with you. Amen. It shall be well with you. Amen. Olúwa. In Jesus' name. Amen. Kò tó ẹ ti parí àdúrà. Bẹ́ẹ̀ parí àdúrà yóò ní Jésù Olúwa wa. 1 million. Yes, sir. Ó jẹ́ lò. 834,500, sir. 834,500. Ẹ jókòó 1 million. Ta ló fẹ́ fún ọ 100 ta ní fún 50. 834,000 àbí. Yes, sir. Bàbá wà ní 834,000 naira. 834,000 naira. Ó yá ẹ sáré gbé yóò pé 1 million. Ẹ̀rí hallelujah ní ìsìn. Yóò pè é sin torí àwọn agbọ́dọ̀ rẹ̀ bàdàn lálẹ́ yìí. Alẹ́ yìí ni praise night Agbala wa Olúwa ní ká yin òun so a ní praise night ní alẹ́ yìí a ní praise night 10,000 kan ti wọlé o 844,500. 844,000 ẹ̀yin wo lẹ ń bọ̀ ní praise night lálẹ́ yìí wọ tètè déwo road lálẹ́ yìí déwo road bá déwo road wọ́n mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo bọ́ọ̀lẹ̀ ní Olúwo fònà méjèèjì sọ pé olùlọ Agbala Gabriel hello. 864,500. ẹ ṣé mọ́mí wa God bless you ẹ ṣé mà 2,000 kan ti wọlé o. 868,500. ẹ ṣé mọ́mí 868,500. kó pé fẹ́ kó tiẹ̀ wọ 1 million ká tó kù. ẹ̀yin ènìyàn Ọlọ́run lé lóko ẹ gbọ́ nípa àṣálẹ́ yìí lógo ní Agbala Gabriel. lálẹ́ yìí. lálẹ́ òní ni o kì í ṣọ̀la ẹ gbọ́ gbogbo ìwọ tó fẹ́ gba ohun titun gbogbo ìwọ tó fẹ́ kí Ọlọ́run fà lọ́wọ́ sókè àṣálẹ́ yìí ni o àṣálẹ́ yìí ni ní Agbala Gabriel. orí ètò lórí TikTok ẹ orí YouTube ibo lẹni ó ti wá ná níbo ni ó ti wá ná sórí Instagram ní sórí Facebook ní níbo ni ó ti wá ná o níbo ni ó ti wá ná ẹ wá máa wo olè jára Nàìjà ẹ wá máa wo olè jára òkè lọ́hùn kò sí bọ́lọ́hùn ṣe é ṣọlá mo fẹ́ kẹ́ni kó fún ọ 100 èyí ló pè ná. 891,500. 891,500. 891,500. 891,500. Ògo ni fún Jésù. Hallelujah. Ìṣẹ́jú méjìlá ní sí àwa náà ń padà Ìbàdàn lọ́sàn-án yìí. We are going back. Àwọn èèyàn ti rò pé tá a bá ti dé wọn a máa rí wa.
pé bóyá a máa dúró pé ìran à ń lọ Ìbàdàn lénìí we are going back to Ìbàdàn donation yòókù yóò máa wọlé fún bàbá á jẹ́ mọ́ bó bá ṣe ń lọ bàbá sún èbìbì wọ́n ti kó sílé wọn náà 20,000 ti wọlé o. 911,500. 911,500. 911,000 ti wọlé fún bàbá 911 ó sì ń kọ́ 100,000 ó sì ń kọ́ 100,000 ó sì ń kú ẹni mú wọ́n yẹ kó náà tẹ̀ sẹ́ndì 20,000 kan náà ti wọlé. 931,500 sir. mi ò gbọ́ ẹ̀bọ̀ dá yìí. 931,500. 931,500 sir. 931,000. Yes sir. ẹ mà ṣe ń wá 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 ẹ mà ṣe ń wá. bàbá Jésù mi ò ẹ ṣe sórí ètò lẹ́wà. Yes sir. Adékúnlé láti Amẹ́ríkà yóò dá fún yín dádì wa ẹ ṣeun sir. Yes sir. Wọ́n náà máa fún bàbá ní 50,000 naira. 981,500. 981,500. 981,000. God bless you, sir. 98 ẹ ṣé daddy, God bless you, we love you. Ẹ ṣé o, 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 ẹ ṣé o. Owó tí 1 million àbí? Yes sir. Ẹ jẹ́ owó gẹ́gẹ́, ẹ jẹ́ owó gẹ́gẹ́, eléyìí ni ó fi wọ̀. Hello. Sórí ètò lẹ́wà sà. Yes sir. Mo ti sẹ́ẹ̀lì 30,000 tẹ́lẹ̀ bọ̀ máa tó bá wọn fi 50 kún. Ẹ fẹ́ tó fi 50,000 kún báyìí. Olúwa mi. 1,31,500. Bàbá ti rí 1,31,500. $31,500. Bàbá mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀.